bóun tó dára ni ká máa rántí ọjọ́ tá a bí ni sáyé pé bóun tó sùn wọ̀n ni ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ ṣọjọ́ ìbí tí wọ́n ti bógun ayé lọ àwọn náà kọ́ ó wọ ọlọ́wọ́ bẹ lẹ́dùnmarè ni ọba tí ń pani tí ń jí ni ọba tí ń jẹ́ kẹ́ni ó tún rọ́jọ́ ẹ̀mí Àdùnní ló ń ṣọjọ́ ìbí tòní ọmọ wọn ní gbòòrà láṣàkó kò fokùn baradíyọ̀ ó kó oríire ọjọ́ ìbí tòní òní kọ́jú kú rọ́jú jẹ rọ́jú mu òní jẹ́ tìrẹ olóríire ọmọ ó ti ṣọdún èyí náà níwòye àmọ́dún òní dẹni tẹ̀mọ́lẹ̀ mẹ́bọ́dọ̀ ọdún níṣẹ́ pánúwé ọdọọdún lóbì ń gorí àtẹ níṣẹ́ ni kó ṣòwò àṣìlà òní ṣùgbọ́n ẹ̀mí dàgbọ́nù báyé bá ń jẹ́yẹ́ níṣẹ́ ni kó pẹ́ lọ kọrin kété òní fún àìsàn ló gbà bẹ́rù bá so láàlà ṣèjé ìròkó so láàlà àṣẹfà táǹgbà tèèkún tó ní kẹrin máwòdò tóun tẹ̀rí wọ́n jọ ń lọ Àdùnní ọmọdé àgbo agbágun láyà tí ń sùn bàbá dígun pèrègùn etídò làdùnní atólúgbòkù tó ń gbọ́nẹ̀ kàkàkà ó kú oríire ọjọ́ ìbí tòní òní pèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra ìwọ tó ṣọdún tèyí ni wàá ṣe tàmọ́dún lọ́lá wẹ́ẹ̀lù lókè bí mo bí léèrè wípé talẹ́ni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn pábólúwa jí yín ni ọ̀dọ́mọdé akéwì pẹ̀lú táráyé ń wí àjànàkú tó mi gbó títì láàjì.